padà sórí ètò bàbá ètò gbogbo tó ń wò mí nínú ilé a ti sọ̀rọ̀ nípa oríṣiríṣi nǹkan ìwòsàn tí Aquilla coconut oil tó fi ń ìwòsàn tí ó ń ṣe ohun títí ọ̀sà hypertension diabetes àwọn ọmọ aláboyún ara ríro skin problem gbogbo lóríṣiríṣi nǹkan ni Aquilla ń ṣe bẹ́ẹ̀ bá tẹ̀ sí fẹ́ béèrè ẹ̀yẹn ṣáà ti mú báírò àti gègé lẹ̀ tẹ́gbẹ̀ẹ́ ẹ kọ nọ́mbà Aquilla lẹ̀ tí ẹ fi bá wọn sọ̀rọ̀ tí ẹ fi béèrè àwọn ìbéèrè ní kíkún gbogbo yàrá ìlú Òṣogbo Aquilla ń bọ̀ lọ́dọ̀ yín ní ọ̀sẹ̀ kìíní sọ́sẹ̀ kejì nínú oṣù kẹta ọdún mo ti sọ lórí afẹ́fẹ́ wọn ò ní choice wọ́n máa wá wọ́n ń bọ̀ lóṣogbo wọ́n ń bọ̀ ní ìlú Ìlọrin wọ́n sì wá ń padà bọ̀ lórí ètò láti wá jẹ́ ká mọ ọjọ́ gangan tí wọ́n máa wá sóṣogbo odidi ọjọ́ tí wọ́n máa lò ní ìlú Òṣogbo so gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ rí dókítà ẹ máa ti bẹ̀rẹ̀ sí ní sẹ́ndì information yín sí wọn ní ìsìn láti sìn yín lọ pé tó à ń bọ̀ lọ àwa náà fẹ́ rí yín o a fẹ́ rí yín o so that wọ́n ti búùkù yín lẹ̀ torí pé wọ́n sọ wípé gbogbo àwọn tó bá kọ́kọ́ send message sí wọn pátápátá ni àwọn akọ́kọ́ dá lóhùn kan tó wá dá gbogbo àwọn èèyàn lóhùn ní general wọ́n ti wá ní kí n sọ fún yín pé gbogbo àwọn tó bá ti wá lọ́jọ́ yẹn tó bá ti ra Aquilla ó ní size tẹ́ máa ra o pé wọ́n máa fún yín lẹ́bùn lọ́lọ́kan òjọ̀kan ẹ wo àkó oríire gbogbo aráàlú Òṣogbo àti gbogbo aráàlú Ìlọrin àti agbègbè Aquilla ń bọ̀ nílùú Ìlọrin àti ìlú Òṣogbo ká tó kẹ́sì tó ń lẹ̀ dókítà ó fẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn lọ́kọláya ok a máa sọ̀rọ̀ nípa àwọn lọ́kọláya tó yẹ pé wọ́n ti ní àwọn ìṣòro kankan tó yẹ pé dókítà sọ fún pé wọn ò lè bímọ àbí wọ́n sọ pé wọ́n lè bímọ ṣùgbọ́n tí ọmọ gan tí ò wá gbọ́dọ̀ fẹ́ ká mẹ́nu bà àwọn ọ̀dọ́mọdékùnrin àbókùnrin tó ń believe pé reproductive system wọn kò pé pérépé bẹ́ẹ̀ ká tó wá mẹ́nu bà méjèèjì yẹn ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn àgbàlagbà àwọn àgbàlagbà báwo ni Aquilla ṣe lè ṣe wọ́n ní àǹfààní tó péye. àwọn dádì àti mọ́mí wa tó wà nílé àkíyín especially àwọn tó ti rí independence Nàìjíríà àwọn yẹn gangan ni elder tó bá fẹ́ pè elderly 50 something 60 something 70 something àkíyín ẹ máa dàgbà fún wa. ṣé wàá rí Aquilla oil okay kí n kọ́ bẹ̀rẹ̀ báyìí according to the last census tá a ṣe ní country ní Nàìjíríà yìí wọ́n sọ pé 60% of everybody of population are young people. What do I mean by young people? People that fall between the age of 18 to 30, 40. We have a young population in this country. But there are some very, very there's a percentage of people that are elderly and be 40%. 40%. So that means pé a ní àwọn tó ń dàgbà in country at least 40% of them. Ṣé wá rí Aquilla oil tẹ́ ẹ̀ rí yìí ó dáa fún àwọn. Ó dáa fún gbogbo àgbàlagbà pátápátá. Because tẹ́ bá rí àwọn tó ń dàgbà yẹn wọ́n máa ní problem láti máa rìn ara ń ro wọ́n bẹ́ẹ̀ ni. Wọn ò ní lè rìn ẹsẹ̀ máa ro wọ́n. Eléyìí ìyẹn Aquilla oil ní calcium ló ń fà á. Another secret yẹn calcium ló ń fà á because àwọn tó ti dàgbà yẹn wọn ní enough calcium either by virtue of wọn kì í jẹun tó ní kàmí ògì nìkan ló lè jẹ ògì ò ní gbogbo nutrients they need. So Aquilla then rí ó ní calcium dàbí engine oil ara yín movement máa wà very very fantastic. ẹ ló dàbí engine oil sára because ó máa improve movement because Aquilla oil contain calcium bẹ́ẹ̀ ṣe rí báyìí tó look ordinary. This is the best kept secret in the whole world. The best kept secret in the whole world. Gbogbo kíní tá à ń sọ fún yín lórí ẹni tẹ́ ń wo TV báyìí ẹ sanwó láti wo TV. Gbogbo secret tá à ń fún yín sìn is the best kept secret. Gbogbo research tá a ṣe fún ọdún mẹ́ta là ń sọ fún yín anyhow báyìí. So tẹ́ bá rí oil yìí contain calcium. Ó tẹ̀ tún ní NAFDAC number. Everything ló ní. So àwọn àgbàlagbà tó ń lò bẹ́ẹ̀ wọ́n ní calcium given to them because ẹ máa rí àwọn àgbàlagbà míì wọ́n ògì ló ń mu àárọ̀ ọ̀sán àtàlẹ́ tó máa fẹ́ jẹun níbi wọ́n máa ṣe vegetable fún wọn wọ́n máa jẹ máa mí báyìí láti jẹun náà wàhálà ni bàbá máa sọ pé ò jẹun pé ó ti sọ àwọn wọn so
tẹ́ bá fún wọn ní lélẹ́yìí maybe 3 spoons in the morning, afternoon, evening, or ẹ fi sóúnjẹ fún wọn beautiful gbogbo nutrients tó need tó lè rí lóúnjẹ tó ń jẹ yẹn ló máa rí ní Aquilla oil. so ó dáa kí Aquilla coconut oil wà lórí dining table. bẹ́ẹ̀ni tẹ́ bá rí àwọn míì wà àwọn elderly people míì wà tó lè move dáadáa àwọn yẹn wọ́n máa ń jókòó síbì kan àárọ̀ wọ́n ní chair níta níwájú ilé tó ń jókòó àwọn yẹn lọ́ máa ń ní tíyàn kí n táwọn òyìnbó máa ń pè ní bed sore wọ́n máa ní sore ẹ̀ máa rí pé ọ̀dọ̀ egbò lára because ibi tó ti jókòó yẹn sí wọn kì í dìde. So the best thing, what do you now do? You buy the Aquilla, ẹ máa ra Aquilla oil, ẹ máa fi ra wọn lára, especially ibi tó ń fi jókòó yẹn, tó máa fi jókòó. Ẹ máa fi massage bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ máa fi massage bẹ́ẹ̀. So that bẹ́ẹ̀ ṣe mọ̀ kò ní sí friction yẹn ni òyìnbó máa ń pè ní friction, so máa wà easy fún wọn. Apart from that, wọ́n lè máa mú, wọ́n lè fi sóúnjẹ fún wọn, wọ́n lè fi ra wọn lára, especially àwọn tó wà ládmission, this is very important. Ṣé rí àwọn disease condition míì wà, àìsàn míì wà tó máa render ẹni náà permanently on the bed. Wọ́n máa wá ní ulcer, àwọn yẹn ni òyìnbó máa ń pè ní decúbitus ulcer. Decúbitus, àwọn tó ń ṣe medicine, àwọn ọmọ university, wọ́n máa yé wọn, àwọn tó wà ní school, àwọn tó ń ṣe physiotherapy, language tí mo ń lò yìí máa yé wọn. Decúbitus ulcer means ulcer tó wá from staying in one place for too long. Àwọn tó ní spinal cord problem, àwọn tó ní problem tó máa render wọn immobile, tó máa lè lo Aquilla oil sára. Chances of ulcer is really because what does it do? It's a lubricant. It stays long, it lasts long. It's been absorbed by the skin. Ara máa absorb, ó máa keep ẹ̀. Ilé ò kí ń ṣomi. Tí wọ́n bá wẹ̀, your body gets dry because the atmosphere dries your body. But tí wọ́n bá da oil sí kan, it enters. Tí wọ́n bá da oil sí plate, or da sí paper, máa rí pé paper yẹn máa absorb ẹ̀. Kò ní jẹ́ tí wọ́n bá da oil sí paper, you notice pé paper yẹn máa wà oily for a long soak. But eléyìí wá ní added property because bá ṣe ṣe ó máa last long. So ẹni tó bá lo Aquilla oil tó fi para ẹ máa notice pé even 4 days after ara ẹ máa rùn àkó máa ta sánsán. Ẹ ṣeun mo dúpẹ́ Ọlọ́run á máa fún yín ṣe. Náà ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa bí a ṣe lè fi Aquilla wo àwọn tí wọ́n ń wojú Ọlọ́run fún ọmọ. Bẹ́ẹ̀ ṣe lè fi Aquilla kíní kékeré pélébé tí ń bẹ lọ́wọ́ mi. Bá a ṣe lè fi wò wọ́n sàn tí wọ́n rí gbàlà táwọn náà àdọ́lọ́mọ láyé tí wọ́n kúrò ní wọ́n bọ́ nínú ẹkún àsun dákẹ́. Ṣẹ́rí first show tá a kọ́kọ́ ṣe àsọ ń pa bí Aquilla oil ṣe ń help fertility àti àwọn tó ń wojú Ọlọ́run fọmọ. So àníró ilé ìbáyìí a máa kàn sọ ṣókí. Ṣẹ́rí Aquilla fertility clinic wà l'Abuja, ó tún wà l'Èkó. Bá ṣe ń plan ẹ̀ a máa ní Aquilla fertility clinic very soon ní Òṣogbo àti probably Ìlọrin because àwọn tó ń pè wá láti Òṣogbo àti Ìlọrin wọ́n ti ń pọ̀ sí and I fẹ́ disappoint wọn. Now àwọn míì wà, àwọn couples míì wà, wọ́n ti lọ sí hospital Àmọ̀yé hospital wọ́n ti sọ fún wọn pé wọ́n ní blocked tube, àwọn míì wọ́n ní low sperm count, àwọn míì wọ́n ní azoospermia, that's lack of sperm, àwọn míì wọ́n ní erectile dysfunction, so many gbogbo òyìnbó ilẹ̀ mọ̀. Now àwọn míì wà tó ti sọ fún wọn pé the only chance tó ní láti bí ọmọ is IVF. Dispute argue but kẹ́yìn wá fún second opinion kan wà tí òyìnbó máa ń pè ní second opinion. Kí ni second opinion? Mo ti gbọ́ ti eléyìí kí n tún gbọ́ ti ìyẹn náà. Ẹ wá, we might just be able to get you what you want by the grace of God. Bring kẹ́ gbé gbogbo result yín wá, ẹ gbé gbogbo scan tẹ́ ti ṣe wá, ẹ gbé gbogbo evidence, gbogbo story tán ti sọ fún yín, ẹ gbé wá ká analyze. Tó bá jẹ́ pé kíní tí àwọn yẹn sọ lóòótọ́ a máa sọ fún yín kò kí ń ṣèjà. Wọ́n fún wa náà second opinion yẹn ló ń gbé second opinion. Then àwọn míì wà ẹ fẹ́ assess reproductive capabilities yẹn kí nìyẹn ní Yorùbá. Àwọn míì mọ̀ pé gbogbo ìgbésí ayé tán ti gbé tẹ́lẹ̀ lẹ́yìn wọ́n wà very rough. Ìgbà tó ń yàn wọ́n ní infection wọ́n lélẹ̀ wọ́n nìyẹn. Àwa ni only clinic ní country nísìnyí tó ń ṣe reproductive assessment. That means wọ́n fẹ́ mọ̀ bóyá tó bá fọ́kọ tó bá ṣe máa pẹ́ bóyá o lè bí ọmọ a fẹ́ access ní o tí fẹ́ ọkọ o tí fẹ́ yàwó. Bọ́kọ̀ fẹ́ mọ̀ bóyá wà okay tó bá marry. Pé doctor ìgbà tí mo young o òun ṣe léyìí òun ṣe yẹn òun fa sìgá òun fa so many times like that o kàn fẹ́ access ara ẹ̀ just access to know tó mọ̀ bóyá if you're going to get pregnant or not after Ọlọ́run ló máa ń fún ọmọ o
but ká rí ẹ ká check ẹ ká full assurance at least of being healthy. ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run á máa fún yín ṣe. Aquilla Coconut, nọ́mbà wo ni gbogbo àwọn olóríire tó ń wò yín nínú ilé, nọ́mbà wo ni wọ́n lè pè yín sí? Ẹ má ti sọ nọ́mbà dókítà o, nọ́mbà tí wọ́n lè pè yín fún àwọn tó fẹ́ jẹ́ alágbàtà, gbogbo àwọn tó fẹ́ darapọ̀ mọ́ ilé iṣẹ́ yín, gbogbo àwọn tó fẹ́ dúró tì yín gẹ́gẹ́ bí alátìlẹyìn, nọ́mbà wo wọ́n dẹ̀ fẹ́ rajà, nọ́mbà wo náà máa pè yín sí tẹ́ ẹ máa gbé? 081 75 91 91 91. Lẹ́ẹ̀kan sí. 081 75 91 91 91. Now, nọ́mbà tí gbogbo àwọn tí wọ́n fẹ́ rí Dr. Aquilla tó fẹ́ rí wọn, nọ́mbà tí wọ́n máa send message sí, ẹ má pe nọ́mbà yẹn rárá. Eléyìí tá fẹ́ fún yín, ìdí tẹ́ fi gbọ́dọ̀ pe nọ́mbà yẹn ni wípé dókítà tó bá attend sí àwọn èèyàn lọ́wọ́ bẹ́ẹ̀ bá pè wọ́n wọn ò ní lè gbé. Wọ́n lè wà ní tíátà kán fẹ́ máa tún gba ẹ̀mí là, wọn ò ní lè gbé. So ẹ̀yin ẹ máa send message sí orí nọ́mbà yẹn ni. Nọ́mbà dókítà 0705 738 0555. Ká tó pè. Bẹ́ẹ̀ni. Okay. 070 57 38 0555. Ẹ tiẹ̀ máa rí lójú ẹ̀rọ amóhùnmáwòrán yín nìsín, nọ́mbà tẹ́ máa send message sí. 070 57 38 0555. Ẹ ṣé mo dúpẹ́ Aquilla, Ọlọ́run máa jẹ́ kí iléeṣẹ́ yìí ó tẹ̀síwájú. Aquilla Coconut wọ́n ní miracle ni miracle yẹn wà ní dẹ́kun nínú ilé ayé wa. Gbogbo yín tèmi nínú ilé àti ńlọlé náà nìyẹn àti kẹ́sì tó ń lẹ̀. Nọ́mbà Aquilla tí wọ́n pè lẹ́ẹ̀kan wọn láti aago 8 àárọ̀ títí di aago 6 lẹ lè bá wọn sọ̀rọ̀. Tó bá aago 8 àárọ̀ títí di aago 6 ìrọ̀lẹ́, tó bá ti di lẹ́yìn ìgbà yẹn nọ́mbà yẹn ò ní ṣiṣẹ́ mọ́. Ẹ mọ̀ pé ẹlẹ́ran ara làwọn náà, àwọn náà lọ sinmi, wọ́n lọ dá àwọn ẹbí wọn lóhùn. Gbogbo ṣe wà lọ́lọ́kan òjọ̀kan lórí YouTube. Ẹ̀yin lọ sí www.youtube.com/Orisun TV, bẹ́ẹ̀ náà lórí Facebook www.facebook.com/Orisun Television. Ẹ bá wa gbàgbé o lórí Instagram @Orisun TV, lórí Twitter @Orisun TV. Ẹ fi darapọ̀ pẹ̀lú wa lórí Orisun Television. Ẹ fi wá ṣe polówó ọjà. Ẹ fẹ́ jẹ́ kí gbogbo àwọn ènìyàn kan mọ nǹkan tẹ́ ń tà tẹ́ ń rà. Ẹ fẹ́ kó mọ nǹkan tẹ́ ń ṣe. Ẹ̀yin náà ẹ máa bọ̀. Ẹ gbé òbò yín wá sórí Orisun. Ẹ pè mí sí 070 86 56 2208. Àbíkẹ́ ẹ bá mi sọ̀rọ̀ lójú kan lórí ìkọjú síwèé tí gbogbo èèyàn ń pè ní Facebook. Ẹ̀yin ẹ bá mi sọ̀rọ̀ ńbẹ̀ máa jẹ́ yín. Gbọ́dọ̀ jórí WhatsApp ni máa jẹ́ yín. Nọ́mbà mi ó wà lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín. Gbogbo ẹ̀yin tèmi nínú ilé, orí wo ò ní gbàbọ̀dé o. Ẹnu wọ̀ wá nìkan. Èní ni alẹ́ olólùfẹ́ ní Uptown Lounge 59 Yaya Abatin. Gbogbo ẹ̀yin tèmi, happy St. Val in advance. God bless you.